Africa Content TV.
jìnnà ló. 19th of April 2024 2024 achievement. Right for a long time. Right for a goodness. Are you really? Are you serious? I love how you do that. Ẹ̀yọ́ bọ́ pé àgbẹ̀yẹ ìrìn àbára àti àdá yíwọ̀ àwọn tẹ́kítọ́ lọ. Àwọn ọmọ ẹgbẹ́ ń ṣe fàájì dáadáa. Àwọn ọ̀gá kì í jáde bọ́ báyìí wá. Láti ní káwọn ká ní wọlé. Àwọn ọ̀gá kì í jáde ní wá lọ́síwá. Àtẹ̀pẹ́ ìgbé ìjẹ́ dàbàdàbà àti àwọn. Ẹni máa bẹ́ẹ̀ bá yín tánù, kó máa bọ̀ wá bá yín òwe làbàdàbà àti ẹ̀kí kọjá yìí. Ẹ̀yin dábò ìbò yín làbàdàbà àti ẹ̀kí jáde ilé ilẹ̀ pé. Àdúgbò ilẹ̀ ti mú làbàdàbà àti ìbò ìgbéraga. Ẹni máa bẹ́ẹ̀ bá yín jáde, kó máa bọ̀ wá bá yín. Ibi kì í fọ́jú òbí ẹ̀ ọ̀la ẹ̀kọ́ ní fọ́. Ìpinnu fọ́jú ìpínlẹ̀ Yorùbá tó. Bẹ́ẹ̀ bá tó pé kọ́, bẹ́ẹ̀ náà fẹ́ kọ́ sí làbánà aláàbò ojú wa. Torí kò fẹ́ owó ọdún àwọn onílàbánà aláàbò wa. Àwọn lábẹ́gbẹ́ yóò láàbá tán aláàbò wọn gbádùn. Àwọn bá àdúgbò àdúgbò ìṣòro. Bàtà àwọn bá àdúgbò àdúgbò ìṣòro. Lábẹ́lò àwọn bá àdúgbò àdúgbò ìṣòro. Lórí ọ̀yọ́ ìjọ àwọn bá àdúgbò àdúgbò ìṣòro. Aláàbò wọn yapa. Ìdílé àlàjú ní àbíjú. Àwọn ti bí ẹ̀rọ ní kílọ̀bù ìṣàlẹ̀ tí wọ́n ṣe lórí mẹ́. Ìdílé àbíjú ní àlàjú. Àwọn ti bí ẹ̀ṣẹ̀ lórí mẹ́. Wọ́n á tọ́ náà wọlé ìpàdé. Ṣáàtọ̀ ní fọ́ọ̀yé. Ọjọ́ ìjìnà. Lọ́wọ́ ti di Monday, Tuesday, Wednesday, Thursday, ṣiṣẹ́. Wọ́n ṣiṣẹ́ lọ́jọ́ Friday. Lọ́sàn-án ìrọ̀lẹ́. Ó bá dọ̀ ní Friday, ìwúlé làwọn ọ̀dọ́ mi àwọn ọmọ wa jáde. Bàbá òṣèlú oníṣòwò làwọn àtàbà àti wọn máa sọ̀rọ̀. Àwọn bá lè ní ilé ọmọdé àwọn ọ̀ṣẹ́ tó sórí. Nínú kílọ̀ làwọn àdàpọ̀ sọ̀rọ̀. Àwọn bá mi tọ́nu báyìí. Àwọn bá mi tọ́nu lóyìn. Wọ́n yà pa sí ilé láti àtàrà Nàìjíríà bẹ́ẹ̀. Ọdún tí wọ́n lò ká ẹ̀. Kúlẹ̀ láàyò kúlẹ̀ láàyò ọ̀gá. Ìyá ló kọ́ ọ̀tún wa. Ṣé kí wọ́n kúlẹ̀ láàyò ọ̀gá? Ìlànà ìpàdé.